ló dé tí ọ̀rẹ́ fi rẹ́jà? Ta ló fẹ́ yọ ara wọn nípò láàrin Makinde àti Ladoja? Àlàyé rẹ̀ lórí rẹ̀ o. Yorùbá ní bí ò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ ni ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o lórí ohun tí Ayọ̀ Fáyọ̀ṣe sọ pé gómìnà Makinde fẹ́ yọ Olúbàdàn Ladoja nípò tí ọ̀rọ̀ sì jáde báyìí pé Ladoja gan ló ń pète àti lé Makinde kúrò nílé ìjọba. Ọjọ́ Àìkú ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2026 ni Fáyọ̀ṣe sọ pé Makinde ń pète àti yọ Olúbàdàn kúrò nípò. Kò pẹ́ ní gúdúgbẹ̀ já láti ẹnu ọ̀nàrẹ́bù Gbénga Oyèkọ́lá tó ń sojú ẹkùn Àtìbà tó sì tún jẹ́ akọ ìjánu nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. ọ̀nàrẹ́bù Oyèkọ́lá fi àtẹ̀jáde kan síta lọ́jọ́ Ìṣẹ́gun níbi tó ti sọ pé Olúbàdàn Ladoja àti Florence Ajimobi ti ṣe ìyàwó gómìnà Ọ̀yọ́ tẹ́lẹ̀ olóògbé Abíọ́lá Ajimobi ránṣẹ́ pé abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ Adébọ̀ Ògúndòyìn ó ní wọ́n ṣèlérí fún un pé àwọn yóò fún ní tíkẹ́ẹ̀tì tí yóò fi dupò ilé ìgbìmọ̀ aṣojú nínú APC àwọn yóò sì tún fún un lówó tabua pẹ̀lú gẹ́gẹ́ bí aṣòfin Gbénga Oyèkọ́lá ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde rẹ̀. Ó ní àwọn ikọ̀ tó ń ṣiṣẹ́ fún kí ìrẹ́pọ̀ mọ̀ sí tí wọ́n sì fẹ́ lọ ilé ìgbìmọ̀ aṣòfin Ọ̀yọ́ láti dá wàhálà sílẹ̀ fún ìjọba àti Makinde ló wà nídìí ète tuntun yìí o. Oyèkọ́lá ṣàlàyé pé Adébọ̀ Ògúndòyìn fi tó Olúbàdàn létí láti ran òun lọ́wọ́ nínú ìgbésẹ̀ àti di gómìnà. Olúbàdàn sì sọ pé kí Ògúndòyìn yọjú sóhun. Ó ní lásìkò ìpàdé Ògúndòyìn pẹ̀lú Olúbàdàn àwọn gbọ́ pé ọba Ladoja gbà á nímọ̀ràn láti má ṣe dupò gómìnà o. Dípò bẹ́ẹ̀ ọba náà sọ fún un pé wọn yóò fún un ní tíkẹ́ẹ̀tì ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lábẹ́ àsíá ẹgbẹ́ APC pẹ̀lú owó tí yóò fi ṣètò ìdìbò náà. Ó ní ṣùgbọ́n Ògúndòyìn sọ pé òun ò fẹ́. Oyèkọ́lá ṣàlàyé pé Ògúndòyìn sọ pé Florence Ajimobi náà tún ránṣẹ́ pé òun lórí ọ̀rọ̀ yìí kan náà ó sì tún ṣèlérí owó tabua fóun ṣùgbọ́n òun kọ̀ o. Kókó pàtàkì tí Oyèkọ́lá sọ pé òun torí rẹ̀ ṣàlàyé yìí ni pé àwọn kan ni wọ́n bá ìjọba Makinde dìtẹ̀ tí wọn kò fẹ́ nípò. Ó ní òun kò lọ́wọ́ sí irú rẹ̀ nítòun o bẹ́ẹ̀ ni wọn kò pe òun tí ohun tó jọ bẹ́ẹ̀ rárá. Mo yọ ara mi kúrò pátápátá nínú ètò yòówù tàbí ìgbésẹ̀ tó lè dá àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú. Ó parí àtẹ̀jáde rẹ̀ náà pẹ̀lú ọmọ ọkọ ni mí èmi kì í ṣe ọmọ àlè Ọ̀yọ́ o. Bákan náà ni alukoro ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Michael Ògúnṣínà sọ pé wọ́n fi owó ńlá lọ Adébáyọ̀ Ògúndòyìn abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ pẹ̀lú tíkẹ́ẹ̀tì sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Ọ̀yọ́ láti tako gómìnà Ṣèyí Mákindé lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán kan Dominion Television nílùú Ìbàdàn ní ìròyìn sọ pé Ògúnṣínà ti sọ̀rọ̀ yìí o. Ó ní àwọn kan ń gbìyànjú láti dá ojú ìjọba Mákindé délẹ̀. Bákan náà ló sọ pé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà bẹ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ láti darapọ̀ mọ́ APC. Ògúnṣínà pẹ̀lú tún dárúkọ ìyàwó Ajimobi Florence pé òun náà lọ́wọ́ sí bí wọ́n ṣe fẹ́ yọ Makinde nípò gómìnà. Ó ní wọ́n ní kí Ògúndòyìn fi PDP sílẹ̀ kó darapọ̀ mọ́ APC tó tóbi dáadáa. Wọ́n sì ṣèlérí láti fún un ní tíkẹ́ẹ̀tì aṣojú ìlà oòrùn Ìdó Ìbàràpá ṣùgbọ́n abẹnugan ilé ìgbìmọ̀ asòfin náà kò gbà o. Ẹni tí ọ̀rọ̀ ìyọninípò yìí kángun sí jù ọ̀nàrẹ́bù Adébọ̀ Ògúndòyìn tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ náà ti sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó ti kárí ayélujára èyí tí akọ̀wé ìròyìn rẹ̀ Oyètúnjí Oyèkúnlé fi síta ní Ògúndòyìn ti sọ pé irọ́ ni pé òun gbowó lọ́wọ́ àwọn kan nínú APC láti yọ gómìnà Ṣèyí Mákindé kúrò nípò. Ògúndòyìn sọ pé kò sí ohun tó jọ mọ́ ọ̀rọ̀ owó níbi ìpàdé kankan. Ó ní àgbélẹ̀rọ ọ̀rọ̀ tí àwọn kan tó pọ̀ láti fi dá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rú ni. Ó fi kún pé iṣẹ́ ọwọ́ àwọn alátakò ní gbogbo àhesọ yìí èrò wọn sì ni
kí wọ́n da ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ rú. Abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ náà tẹ̀síwájú pé lóòótọ́ lòun ṣe ìpàdé kan nílùú Èkó. Ó ní ṣùgbọ́n òun kọ̀ jálẹ̀ fún wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bíi pé wọ́n fẹ́ fi owó àbẹ̀tẹ́lẹ̀ lọ àwọn asòfin láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alátakò. Ògúndòyìn sọ pé ẹsẹ̀kẹsẹ̀ lòun ti kọ ọ̀rọ̀ náà fún wọn nítorí òun kò ní dalẹ̀ ìgbàgbọ́ tí àwọn èèyàn Ọ̀yọ́ àti ìjọba Makinde nínú òun. kódà ó ní òun sọ fún gómìnà Makinde kóun tó lọ síbi ìpàdé ìlú Èkó náà níbi tí òun fi òtítọ́ inú bá gómìnà lòdì. Ó tẹ̀síwájú pé bóun ṣe dé náà lòun ti fún gómìnà lábọ̀ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ àti bóun ṣe kọ̀ láti dalẹ̀ ìjọba rẹ̀. Kò sí iye owó tẹ́lẹ̀ ra ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ ní Ògúndòyìn wí. Mi ò ní lọ́wọ́ sí ètò kankan bó ti wù kó lówó lórí tó láti da ojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ délẹ̀ tàbí ṣe àkóbá fún ìjọba tí a fi fún gómìnà Ṣèyí Mákindé. Bẹ́ẹ̀ ni abẹnugan Adébọ̀ Ògúndòyìn ṣe wí. Lílọ sí ọ̀dọ̀ Olúbàdàn Ládọjà, Ògúndòyìn sọ pé lóòótọ́ lòun lọ sọ́dọ̀ ọba náà o ṣùgbọ́n kì í ṣe láti pète ìwò òṣèlú búburú kan. Ògúndòyìn sọ pé àbẹ̀wò náà ti tó ọ̀sẹ̀ mẹ́ta báyìí àti pé kí nǹkan lè dáa lòun bá lọ. Ó ní òun lọ sọ́dọ̀ Olúbàdàn Ládọjà láti béèrè ìwúre fún ipò gómìnà tóun fẹ́ lọ fún ni. Abẹnugan náà sọ pé láti ọ̀dọ̀ ọba Rashidi Ládọjà lòun ti bẹ̀rẹ̀ ìrìn àjò òṣèlú ní 2017. Ó ní ọba náà ló tọ́hún sọ́nà òṣèlú, òun sì lọ ṣàbẹ̀wò sí i lásìkò yìí láti bu ọlá fún kì í ṣe fún májè agbọ́ kankan. Ẹni tí a ti ràn mọ́ kò gbọ́dọ̀ dákẹ́ ní Yorùbá wí o. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà náà ti sọ̀rọ̀ o lórí rògbòdìyàn tó gbòdì ọ̀hún. Olúbàdàn Ládọjà tó fi àtẹ̀jáde síta láti ọwọ́ akọ̀wé ìròyìn rẹ̀ Adéọlá Ọlọ́kọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun ṣàlàyé pé irọ́ gbù ní pé òun fẹ́ yọ Ṣèyí Mákindé nípò gómìnà o. Ọba Ládọjà sọ pé láì dènà pẹnu irọ́ lèyí. Kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí èèyàn bá jẹ́ gómìnà tẹ́lẹ̀ tàbí sínétọ̀ kó tó mọ̀ pé ọba kankan kò lágbára láti yọ alága ìjọba ìbílẹ̀ kúrò nípò ká má tí ì sọ gómìnà ìpínlẹ̀. Ọba Ládọjà ṣàlàyé pé àhesọ tó burú jáì ní ẹ̀sùn àwúrúju tí àwọn kan ń gbé kiri nípa òun yìí o. Ó ní kí wọ́n má ṣe wo orí ìtẹ́ Olúbàdàn wọnú rẹ̀. Ìtẹ́ yìí ni láti yọ orúkọ rẹ̀ kúrò nínú ọ̀rọ̀ tó gbòde yìí. Ìyàwó olóògbé Abíọ́lá Ajímọ̀bí Florence náà ṣàlàyé ara rẹ̀ nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan náà fi síta ló ti ṣàpèjúwe ọ̀rọ̀ náà bíi aláìlẹ́sẹ̀ ńlẹ̀. Florence Ajímọ̀bí sọ pé irọ́ ni gbogbo ẹ̀ délẹ̀ àti pé àwọn tó gbé kalẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni láti bà orúkọ òun jẹ́ kí wọ́n sì ṣì aráàlú lọ́nà. Ìyá tí ààrẹ Tinubu fi ṣe aṣojú ìpínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Austria náà sọ pé kò sí ìgbà kan tí ambassador Ajímọ̀bí pè é lọ tàbí kópa nínú irú ìpàdé bẹ́ẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ láti sọ̀rọ̀ lórí ìyọninípò tàbí dídá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rú. Ohun tí PDP ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò kàn mí o. Àwọn oníwàkiwà ló ń pète yìí, wọ́n fẹ́ bà orúkọ mi jẹ́ ni. Ó sọ pé òun kò lọ́wọ́ sí ohunkóhun tó lè da àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú rí. Abilékọ Ajímọ̀bí wá rọ àwọn aráàlú láti dá ìròyìn náà nù o. Wọ́n má sì ṣe gbàgbọ́ rárá. Ó ní irú ìròyìn yìí lè dá wàhálà òṣèlú tí kò yẹ kó ṣẹlẹ̀ sílẹ̀. Òun sì lè kí ọwọ́ òfin bọ̀ ọ́ bí àwọn tó ń pín kiri kò bá dá padà. Bí awuyewuye yìí ṣe ń lọ lọ́wọ́, Sọlá Ládọjà tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ Olúbàdàn Ládọjà náà ṣàlàyé ohun tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Sọlá Ládọjà sọ pé abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ Adébọ̀ Ògúndòyìn kò bá nǹkan méjì lọ sọ́dọ̀ bàbá òun ju pé kí kábíyèsí ràn lọ́wọ́ láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ. Ó ní àbẹ̀wò Ògúndòyìn kò kan yíyọ Mákindé rárá. Sọlá Ládọjà sọ pé òun lòun jẹ́ kí àbẹ̀wò Ògúndòyìn sí Olúbàdàn wáyé. Ó ní bó sì tilẹ̀ jẹ́ pé ìpàdé wọn jẹ mọ́ ọ̀rọ̀ òṣèlú, ó ní wọn kò sọ nǹkan kan nípa yíyọ gómìnà nípò rárá. Bẹ́ẹ̀ ni ìpàdé náà jẹ mọ́ ti òṣèlú ṣùgbọ́n kò sọ ohun tó jọ ìyọni nípò, kò sọ ohun tó jọ APC níbẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ owó kò ṣẹlẹ̀ níbẹ̀ pẹ̀lú. Bẹ́ẹ̀ ni Sọlá Ládọjà ṣe ṣàlàyé.
kò kúkú sí ẹni tí yóò ké mọ́ onígẹ̀gẹ̀ pé kó gbé tọ̀ fún ẹ̀mí o ní ọ̀rọ̀ tí Ayọ̀ Fáyọ̀sé tẹnumọ́ ní tiẹ̀. Bí gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn ṣe ń sọ tẹnu wọn ní Fáyọ̀sé náà ń sọ pé òun mọ tí òun sọ lójú òpó X rẹ̀ tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyọninípò Olúbàdàn ló tún padà sí. Gómìnà Èkìtì tẹ́lẹ̀ náà sì kọ síbẹ̀ pé kí àwọn tó sì ń ṣiyèméjì lórí pé gómìnà Ṣèyí Mákindé fẹ́ yọ Olúbàdàn, Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ló yẹ kó máa wo iye ọ̀rọ̀ bó ṣe ń lọ. Ṣèbí ẹ rántí pé wọ́n ti kọ́kọ́ ní kò síjà láàrin Olúbàdàn àti Mákindé lẹ́yìn tí mo sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n ní báyìí wọ́n fẹ̀sùn kan Olúbàdàn pé ó ń pète àti yọ gómìnà Mákindé. Fáyọ̀sé sọ pé ara iṣẹ́ ọwọ́ Mákindé nìyẹn kó lè bá fẹ̀sùn kan Olúbàdàn pé ó ń ṣe ojúṣàájú. Lọ́jọ́ Ìṣẹ́gun àná, Fáyọ̀sé wọ ìlú Ìbàdàn, ó ṣàbẹ̀wò sí Olúbàdàn Ládọjà nílé rẹ̀ tó wà ní Bódìjà. Ayọ̀ Fáyọ̀sé tó kó àwọn èèyàn lẹ́yìn sọ pé òun lọ wo àlàáfíà Ládọjà ni Ọba Ládọjà náà kí káàbọ̀ ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ kù ìṣẹ́jú 10 tó dé, ó sì mú wọ ìyẹ̀wù rẹ̀ láti sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí kò tíì parí síbẹ̀ o. Ohun tí àwọn èèyàn ń sọ ni pé nǹkan kan wà tí aráàlú kò mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nílùú Ìbàdàn báyìí, àmọ́ ó dájú pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́nú. Bó pẹ́ títí òtítọ́ ọ̀rọ̀ yóò fojú hàn. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.